ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ jà tó bá ti hùn ní kálukú ni kó máa jà ṣe rí ìjà ká máa set ring light ká máa bú àwa yẹn bí ìfẹ́ yẹn mọ́ ìyẹn ti sú wa ẹ jẹ́ ká follow new trend nísìnyìí ni pé ẹ mú ha yín anywhere tẹ́ bá ti rí ha yín ẹ sáré súnmọ́ra yín kẹ́ fún ha yín jẹ gidi gan ẹ ti gbọ́ new trend ló wà nísìnyìí kì í ṣe trend à ń set camera ilé ń set camera ìyẹn ń tan ring light ìtọ̀hún ò tan ring light ẹ bọ́ sí gbogbo ẹ̀kọ́ ń dì. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó ti jáde wípé kí wọ́n má ṣe jà lórí íńtánẹ́ẹ̀tì mọ́ ó ní kí wọ́n gbìyànjú láti máa ja ìjà ojúkòròjú kan mú ríǹgì kan sẹ̀tì ríǹgì fún wọn kí wọ́n jà àbí ìgbà tó bá pàdé kí Ìyábọ̀ Òjó Lizzy Anjorin àti DAYO AMUSA kí wọ́n jà o àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ nìyẹn kí ló máa ṣẹlẹ̀ báyìí. tọ́ba pẹ̀lú ayò ẹyẹ fẹnu jà mọ́ ìtẹ̀ ti fẹnu jà báyìí ó ti tó ẹ sẹ́ẹ̀tì date ẹ mú date ibikíbi tẹ bá ti iṣẹ́ àtẹ má mú date tẹ bá mú date yẹn ẹ ti wà prepared ẹ má mú date kí ni ọ̀kankan má mú date ẹnu ẹ̀ tẹ bá ti pàdé àhàyín báyìí ẹ sáré mú àyín mọ́ kọ́nà ibè ò bá tight jù náà aeroplane lọ ẹ mú àyín ní kọ́nà kẹ fún àyín jẹ gidi gan upper cut ni up cut ni o eyín ni o anything tó bá ti wù yín ẹ fi nà àyín àmọ́ ẹ má pa àyín ṣe àwọn pé tìyín tó bá jà ní ọmọ méjì tó bá súnmọ́ àwọn tó fún àwọn jẹ gidi gan wọ tó bá bà your body go tell you tó bá ti délé o kò lè máa ṣe frapapa níwájú kámẹ́rà ni tó bá ti kàn ẹ́ láha gidi gan you know your body go tell you and tẹ́ bá dẹ̀ pàjá àwa nínú àwọn plane jà tá bá máa jà ẹjọ́ kéèyàn kọ́kọ́ má níjà pẹ̀lú pilot tí pilot bá ti bú ẹ tí pilot ṣe má níjà pẹ̀lú pilot má kó bá àwọn tó kù ẹ fi pilot sílẹ̀ nínú gbogbo ilé but every other person ẹ nà àyín pa ẹ mú àyín mọ́kànnà but ẹ má jà dọ́dọ̀ pilot ẹ dẹ̀ má bá pilot jà tí pilot bá ṣẹ̀yìn me now I'm begging on behalf of pilot ẹ má dọ́dọ̀ àwọn pilot ẹ fà àwọn pilot sílẹ̀ cause